ọpẹ́ ní fọ́lọ́run ìjókòó wa ń bí ọlọ́mọṣẹ́ àlùbáríkà sí tí ó dojú bá ti fẹ́ lọ tí ó dájú bá ṣe gbà lérò lọ. Bàbá ọmọ Alhaji Abdul-Jalil ọlọ́run jẹ́mi rẹ̀ ogun ọlọ́mọ kúrú ẹ̀mí rẹ̀ má kánjú kú rẹ̀ ọlá anábìnrin wájú ọlọ́run. Ìyá wa tó bá wa bímọ àwọn ọlọ́run jẹ́ lálùbáríkà ọmọ mi ní òní pè é ọlọ́run jẹ́mi rẹ̀ ogun ọmọ náà jẹ́ òye mọ́ ọ lọ́wọ́. Girama wa big mami ọlọ́run jẹ́mi rẹ̀ ogun lọ́jọ́ ọdún wọn pẹ́ ọlá anábìnrin wájú ọlọ́run. Ìyá ọmọ gangan fúnra rẹ̀ Alhaja Suliya tó jẹ́mi rẹ̀ ogun má kánjú kú rẹ̀ àlùbáríkà anábìnrin wájú ọlọ́run ọlọ́run jẹ́ ọrùn wọn pẹ́ jẹ́ ọrùn wọn yè ọlá anábìnrin wájú ọlọ́run ọlá ìlà ìlàlá. Bàbá abálẹ̀ mo kí ẹ kú ọ̀rọ̀ kí ẹ kú ọ̀rọ̀. Fi Kùránì bá mi gbọ́, fi Kùránì bá mi gbọ́ o, fi Kùránì bá mi gbọ́, bùkátà mi pọ̀ lápọ̀jù, fi Kùránì bá mi gbọ́, Allah fi Kùránì bá mi gbọ́ o, fi Kùránì bá mi gbọ́, fi Kùránì bá mi gbọ́ o, fi Kùránì bá mi gbọ́. Bùkátà mi pọ̀ lápọ̀jù, fi Kùránì bá mi gbọ́, fi Kùránì bá mi sọ̀rọ̀. Níyọ̀dá bàbá wa gbà, Alhaji wa gbà, Abdul Fatai. Torí láti jọ bàbá wa pòfẹ́sọ̀ tí ń bímọ bọ̀. Ẹlòmíì ò gbókọ̀ ọ̀hún ẹ jáde rí. Àfi bàbá wa ẹ̀kẹta ọlọ́run jẹ́ ẹsẹ̀ pẹ́ o. Ọ̀nà ìyá nábì lọ́dọ̀ ọ̀nà. Púpọ̀ Adésami, Bàbá Ismail. Ọlọ́run ní 500 naira. Alájà Ìkọ́yà. Ẹyinjú àánú 1000 naira. Ọlọ́run ní jọba jẹ́. Ẹ mọ̀ wá. Ẹ mọ̀ tó sẹ́yìn bàbá ìjọba yìí lọ. Owó yìí. Ìyá alájẹ ògùn àjọ 1000 naira. Owó ọpẹ́. Ọlọ́run ní jọba jẹ́. Bàbá ní wọ́n ọjọ́ ìrìn ní jẹjọ́. Ọ̀gbẹ́ ká mẹ́jẹ wá. Ó fún wa lọ́mọ bíi pẹ̀lú ọ̀rọ̀. Ìyá òkú ọmọ yìí àdúgbò. Ìgbà tó dì ní. Sali khayra inda al-khayr. Wa jumlatul khayri inda rahman. Ibi ìdùnnú báyìí náà ti máa bẹ̀rẹ̀ ìdùnnú. Lájọ́ tẹ́lẹ̀ méjì ṣèyàwó di sin kò gbọ́ pa kò gbọ́ po. Ẹ náà kọjá tẹ́wọ́ àdúrà rẹ̀ kan náà. Ọlọ́run ló ṣẹ́ǹkì wọn. Ọlọ́run dákun mọ́ ṣẹ́ǹkì wọn náà máa dákun ẹ̀. Mo tẹ́wọ́ mi lé ní Ọlọ́run. Wọ́n lá gbogbo àgbáńlá yìí láti kéwú tó bá yìí. Èyí títí ń dùn nínú ọ̀rọ̀ mi. Ọlọ́run má di ó dàrú mọ́ láíláí. Ibi tó wá kù sí tọ̀rọ̀ mi kù sí. A tún ti mú ọdún tuntun báyìí. Oore tuntun Ọlọ́run fi lé lọ́wọ́. Ṣé wọ́n náà ti wí tiẹ̀? Kọ́má kéhe orúkọ tó ká ògbé ọkọ̀ ìyànjú. Wàhálà mẹ́ta lórí ọ̀bá nítorí àmàbí. Dákúnra màmí lálàánú sí mi. Àdàkúnra màmí lálàánú sí mi. Dákúnra màmí lálàánú sí mi. Kàwébìnrin kàwébìnrin. Àlùfáà àti ọlọ́run ní káwọn àgbàlagbà kí wọ́n tú bóòtù àwọn rẹ̀ lẹ̀. Mi ò bá sọ pé ìlú Ìwó ló dára jù lágbàáyé. Mo ń bọ̀ mi ò tí ì dé. Ẹ wá nǹkan fìdílé o. Ìwé ìlú mi o. Ìlú aláàlá. Ayò ó sì lè aṣọ wọn náà mọ̀tà wọn rán wọlé wọlọ́kọ̀tìrà. Kí n náwó ni. Prof wa ń sọ kinní kan fún mi. Wọ́n ní wọ́n ń bá mi sọ̀rọ̀ ọlọ́ lórí fóònù ìyàwó ń pè. Nọ́mbà mi ń kọ nọ́mbà BC. Prof sọ pé ìyàwó òun bímọ. Ìyàwó rẹ̀ náà fẹ́ sọ pé ìyàwó òun bímọ. So mo wá ń gba kọ́ọ̀lù ọ̀rọ̀ wa pọ̀. Bí mo ṣe wá dá wọn lóhùn tán. Ńgbà ń wojú fóònù mo bá rí mi sọ ìyá Abdullahi. Mo bá pè padà. Ó ní mo fẹ́ sọ fún mi pé ìyàwó mi bímọ ni. Wọ́n ju ànábì Ibrahim sínú náà Ọlọ́run ní òpin lójó iná làwọn fi ń sayọ̀ lónìí inú ẹni tájú ààrẹ sí kọ́kọ́ gbàdú lóbìnrin tí wọ́n bá fún ọkọ àti ìyàwó nánkàlé yẹn ìyàwó ní ọ̀kọ̀ọ̀kọ̀ rí tiẹ̀ ní ọ̀kọ̀ rà mí tiẹ̀ kọ́kọ́ tó rí níbi tó lọ́n ká àwọn ẹ̀dín sí ẹ̀dín Ọlọ́run ṣé Suratu Rijal bẹ́ẹ̀ náà Al-Qur'an bàbá Suratu Nisa bẹ́ẹ̀
ẹ̀rí kọ́ ló ń karama yìí ó lè rà nìyẹn mo fẹ́ kájọ wà jẹ́ náà ni o mo fẹ́ kájọ wà jẹ́ náà gbogbo ẹni tó bá sì rí tí ọba sọ òun lọ́lọ́run ó bi léèrè wá jọ gbèdé àkíyàmù mo ti jíṣẹ́ tèmi o lásìtà àlẹ ẹmu bí mo sọ ìṣe tọ́da ní tẹ̀lé wọn náà lánìyàn tọ́da gbogbo ẹ̀ bá ti lánìyàn tọ́da sí ń tọ́da tí ẹ̀ ní ò ṣe kéde ẹ̀ náà da prof ọlọ́run ní jẹ́ máa padà sí i alibarikola anabi lọ́dọ̀ ọlọ́run alibarikola aláìláyẹlá ọmọ mi ló fọ́tò tí wọ́n bá gbé fọ́tò mi hàn. ó ti rí dáadáa wò. orí mi dáadáa ní o ìwọ ló mú wa sẹ́ẹ̀tì pàṣẹ sẹ́ẹ̀tì sẹ́ Allahu Akbar. obìnrin mi yọ kàrí pé obìnrin dúró ti ọkọ òun lásán ogúnlé. ọbẹ̀ ẹjọ́ yọ sọ́kàn lóru. pé ẹni ẹjọ́ tó tẹ̀ sọ̀rọ̀ ara àbójì. ó ní wàá fà ẹ̀wò lé lọ́wọ́ ẹ̀wò náà sì jókòó with confidence. ọ̀dà ọlọ́mọṣà sàlẹ̀. إنا أعطيناك الكوثر فصل لربك وانهار إن شانئك هو الأبتر آمين. ìtẹ́pẹ̀ ní súnà àfitẹ̀lé tà nábì ni. nígbà táwọn bàbá ti ń bẹ́ kalẹ̀ ní ẹ̀pẹ̀ ní súnà ètà nábì sí náà ni ìyàwó gbé lọ́wọ́ wọn kì í sọ ọmọ wọn gbé pamọ́ nígbà tí ò ṣe é rí abẹ́rẹ́ ilé tí wọ́n bí tí wọn ò bí apamọ́ ẹ rí i pé fóònù yẹn ń ṣe wá lórí tọ́pọ̀ oúnjẹ ká mọ̀ tí a ń pè ní alukurani akọ ọmọ méjèèjì wà bẹ́ẹ̀ wọ́n sì bí mi kò ní tán kò ní dì tí wá yìí lápá ọlẹ́sẹ̀ ẹ bá ní sẹ́ alihamudulilayi nígbà tí wọ́n tún bí ọ̀jẹ̀ pé yà ń bẹ lọ́sítù ní ìsìn àwa ṣẹ̀ṣẹ̀ lọ fún un lóko lọ́sítù ṣé ọ̀pọ̀ síbù bẹ́ẹ̀ a sì máa pọ́ síbù kò ní pé wọ́n ti bí náà ni ó ti jáde láyé ọlọ́run ṣe tiwa bẹ́ẹ̀ agbóhùnyá agbọ́tí bàbá agbọ́tọmọ agbọ́tẹbí agbọ́tara ọ̀kan nìyẹn. Alhamdulillah. ọlọ́run ẹ bá mi wí ẹ bá ní wí Jibril ló lórí gbogbo àwọn màláíkà ọlọ́run wa wọlá Jibril àkọ́kọ́ ọlọ́run mọ́sá àbánigbó Jibril náà ní àgbáríkà àsìkò tí yá àti bàbá bí ọlọ́run jẹ́ ẹ̀dá àmọ̀ sí dáadáa wa barakallahu fi saddi omi ọlọ́run bá mi fi àlùbáríkà sí gbóngbórí ọmú ìyá rẹ̀ àlùbáríkà abẹ ní kò jẹ́ kó mú wa barakallahu fi àyà àti ọlọ́run o jẹ́ gbèsè ayé ọ̀rọ̀ ọmọ náà lọ́rùn ìyá àti bàbá tí ó bí ọlọ́run jẹ́ gbèsè ayé ọ̀rọ̀ ọmọ lọ́rùn àsìkò tí wọ́n bí ọlọ́run jẹ́ kí wọ́n dá àmọ́ sí dáadáa ọlọ́run o àbí sójú ọ̀nà Islam dákun ọlọ́mọ yìí ó ṣe tiẹ̀ lọ́tọ̀ Islam náà ní kọ́lọ́run jẹ́ kó ṣe títí ayé alibari náà kalẹ̀ kalibarika náà kalẹ̀ gbogbo ẹ bá ní sàmì ọlọ́mọ sàdí orí bẹ́ẹ̀ fún un ẹ bá ní sàmì lẹ́ẹ̀kan náà ẹ dákun kí ló pẹ̀lú kọ́ ọmọ yẹn ta ló sọ ní Ayọ̀ọ́lá ọ̀ya ẹ̀ mọ̀wó rẹ̀ wá má ba gbogbo ọmọ yẹn. Ayọ̀ọ́lá ẹni tó sọmọ láyọ̀ọ́lá ẹni tó sọmọ ní ẹ bá gbọ́dọ̀ tó bí ẹ tẹ́ ìyá ọmọ àgbà ní olùsọ láyọ̀ọ́lá pẹ̀lú 1,000 naira. pèmí sí re ta ló sọ bẹ́ẹ̀ ìyá èkó ni wọn ò sí lé ẹ bá mi sàn. wọ́n ti máa rán prọ́fù ẹ bá ń gbowó lọ́wọ́ wọn. ọlọ́run ó jẹ́ kí àgbàkà rẹ̀ pọ̀. Ọpẹ́yẹmí ta ló sọ Allah Ọpẹ́yẹmí ọlọ́run mo dúpẹ́. Ọpẹ́yẹmí ọlọ́run mo dúpẹ́. ẹni tí ò dúpẹ́ lára rẹ̀ lọ́wọ́. ìrẹ́ olúwa ẹ̀yà ọmọ gàgà ló sọ Allahu Akbar. tọ́ olúwa tì mí lẹ́yìn kọ́. àwọn dà. Allah ẹ wò sẹ́ ẹ wò. Oyèlámì ńkọ́. Oyèlámì Allahu Akbar. Oyèlámì. ẹ máa rán mi jẹ́ bá fẹ́ fún mi. olùkọ́ Allahu Akbar Allahu Akbar. Adégbóyèga ńkọ́. Allahu Akbar ọba Adólówù tìlú Forítajé. Adégbóyèga. Allahu Akbar owó ọgbà mẹ́rin kan ọlọ́run jẹ́ mi kábíyèsí ní òkun. Àmín Fọlárìn ńkọ́. lọ́mọdé padà sí. Fọlárìn ńkọ́. alọ́ sọ ní Fọlárìn. ẹni ńlá ní í ṣe ń. ẹni ńlá ní í ṣe ńlá iná lọ́kàn. MJ. owó tuntun ni mo fẹ́ mú lókè ọ̀pọ̀. máa wá tuntun. ẹ bá ní dúpẹ́ fún lọ. ó ti jó tó ti làágùn. Allahu Akbar. Adélàní ńkọ́. ọlọ́wọ́ wọ̀ ọ́ la gbé Fọlárìn tẹ ọ̀sán. gbogbo oore tí ń bẹ lọ́wọ́ tiẹ̀ náà ọlọ́run níjọ́ bàjẹ́. Bóyèdé ńkọ́. Bóyèdé. Bìlànẹ́tì. Yaba. Ọmọdé Sàmì.
Ọlọ́run. Adélani ńkọ́. Adélani. Ṣé ni pé ìjà. Alábì oge ni. Àgbẹ̀já. Bàbá Abiola nínú àrùn rẹ̀ ibi tẹ́ báyé yìí dé ẹ sọ̀rọ̀ kan jábì kan lẹ́ẹ̀kan. Nígbà tí bàbá ń ṣe kútùbà lọ iná ni bàbá Fọ́dílà ti ṣọ́yè Adam Sulaiman títí lọ́pẹ́ ni wọ́n wà lóko ọlọ́mọsálà ìdí àríyé pẹ́ ọláyà nẹ́bí lọ́dọ̀ ọlọ́. Bí wọ́n ti wọlé wọ àwọn àtọ̀gá Abdul Fatai Asakari àmọ́ tá Asakari Òsàyà ni àmọ́ tóra wọn sùmọ́gídì wọ́ yìí jura wọn lọ. Aṣíwájú ni wọ́n jẹ́ fún wa ọlọ́mọsálà ìdí ẹ̀dá. Alábìwá Ìmọ̀ràn Àdìó Àlífà wọ́n ti béèrè wọn lọ́wọ́ bá. Tó bá jẹ́ pé owó lèèyàn bá ń wá káàkiri gbogbo ìgbà tí ò wá iyì àbùkù ni ó padà kàn. Àwọn bàbá wa gbogbo ẹ̀yin bọ́dà sí wa Lápapọ̀. àánú Ọlọ́run ní wọ́n yín. Àmínà. Lápapọ̀ gbogbo wa ká dìde ńlẹ̀ lẹ́ẹ̀kan náà. Kọ́lá bú. Oríire tọ́lọ̀ ní kẹ́yìn wá tà láyé kìí ṣe gbogbo èèyàn ní. Lọ́lọ́ ń pín dáadáa bẹ́ẹ̀ fún. Kọ́lá bú Hazimi. Lirajuli sàlàwù máa ṣukuru lè àyìnà níyà bá Hazimi. Àlọ́bí ń béèrè tó náà fẹ́ wọnú ilé báyìí tí ń wọ́kọ bí ọkọ yín tí ò rí. Èyí tó sì jẹ́ tọ́ Ọlọ́run tọ́lọ́ ń fẹ́ nìkan máa hàn án rẹ̀. Kọ́lá fama ṣukuru lè bá. Ìnímọ̀rí ìrìnlẹ́nu àmúdé. Ìyàwó bá mi. ومن كتم المعروف منه فما شكر. Ojú òní tì í sí. Ọjọ́ ní ti ṣẹ́jú kan sí Èyí tẹ́ kejì. wọ́n ń béèrè lórí ìdùnnú. Bẹ́ẹ̀ ṣe ń bẹ̀rẹ̀ lọ́wọ́ dúró. Ọlọ́run máa ń ṣe bẹ́ẹ̀ fún yín. Ọlá àdá àfún Masọ́lì. Àmín. على محمد آمين. وعلى آل محمد آمين. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد àlejò ayé káàbọ̀ sí ilé wa Júbírìlà ire olúwa àdìo ọmọ ogun tọ́lá onídókùmọ̀ wá lọ. àlejò ayé káàbọ̀ sí ilé wa Júbírìlà ire olúwa àdìo ọmọ ogun tọ́lá onídókùmọ̀ wá lọ. àlejò ayé àlejò ayé káàbọ̀ sí ilé wa Júbírìlà ire olúwa àdìo ọmọ ogun tọ́lá ọmọ àgbẹ̀kẹ́ ọmọ àgbà kí n ò ní dókú mọ̀ wá lọ. àlejò ayé káàbọ̀ sí ilé wa káàbọ̀ Júbírìlà ire olúwa àdìo ọmọ ogun tọ́lá ò ní dókú mọ̀ wá lọ. àdùfẹ́ adé ọmọ bẹ́wájì mo pàtẹ́ ẹ̀bùn ńlá tẹ́ni tó dá mi kù mí tán ẹni tó lẹ́bùn ó máa ń ṣe mí bákan gan ogun sọyẹ kọ́ ló ń ṣiṣẹ́ yẹn ẹ̀bùn ní ìwọ kan pè mí wípé ń bá ẹ jíṣẹ́ kan tí ń bá bí sí ọmọ bẹ́ẹ̀ jí ojì fa o orin ajáde níbi tí orin ìjòkó sí kò sáyé púpọ̀ àmọ́ pọ́fẹ́sọ̀ ní ọ́ kò sáyé púpọ̀ àmọ́ pọ́fẹ́sọ̀ ní ọ́ n ó dá lóhùn o n ó dá lóhùn ogun tọ́lá ojú yẹn lọ. àlejò ayé káàbọ̀ sí ilé wa ẹ bá kì í o. Júbírìlà ire olúwa àdìo ọmọ ogun tọ́lá onídókùn mọ̀ wá lọ. títóbi olúwa mi o ọ̀la títóbi olúwa mi tí ò nípìlẹ̀ bí wa gbogbo ohun tó lù àdá ló nípìlẹ̀ ó dájú anábì ádámù bàbá wa erùpẹ̀ ni wọ́n fi dá ó dé mi pẹ̀lú ìrẹ̀ ó dé mi pẹ̀lú ìwọ látòmí lọ́gbọ́lọ́gbọ́ súnsún mọ́ra àwọn òbí ẹ̀yìn ní àgọ́dì ìbáṣepọ̀ 6,6,266 làwọn onímọ̀ ṣàlàyé bó ṣe wá sómi dẹ̀jẹ̀ òkú sẹ́ni tó kúyé bẹ́jẹ̀ tún ṣe wá dẹ́rán o Allah bẹ́jẹ̀ tún ṣe wá dẹ́rán òkú fi yẹ nìkankan ó fẹ́gun sínú ẹran kó tó padà fẹ́ràn yìí ó yapa pẹ̀lú ẹ̀jẹ̀ látòmí tí ó ṣe é rí ogójì ọjọ́ ìkẹrin olúwa rán màláíkà wá kó wá fẹ̀mí sí lára kó tún fún lóhùn mẹ́rin tó má gbèsè láàyè àkọ́kọ́ lárísìkí o àkọ́kọ́ lárísìkí ọmọ máa lò láàyè ìgbà tó máa lò láàyè inú mọ̀dà ló ti gbé màláíkà bọ́mọlé pọ́dún mélòó ní káfẹ́ pàṣẹ ọmọ tó kọ́ púpọ̀ láwọn kan kọ́ kínkín pàṣẹ
ọmọ tó kọ́ púpọ̀ làwọn kan kọ́ kínkín ní omi èyí tó kọ́ o ní omi èyí tó kọ́ jíbírìlù àmọ́ wọn ò fi kan dúkú. àlejò ayé ẹ káàbọ̀ sí ilé wa. àdébò ẹ̀ka o ilé ire olúwa ọ̀pẹ̀yẹmí ọlákúnlẹ̀ káàbọ̀. ìjọ ẹ̀ka ṣàjọyọ̀ ọjọ́ tí a wá sáyé o. ìjọ ẹ̀ka ṣàjọyọ̀ ọjọ́ tí a wá sáyé. tó ọjọ́ mọ́ ní ìgbàgbé màá ní jí màmí máa rántí. ẹ̀yìn bá mi fàbóyún kan tó nígbẹ́ ló ń fẹ́ yà. tọ́lẹ́ẹ̀tì ló bímọ ṣiṣẹ́ iṣẹ́ ọba ọlọ́ bẹ́ẹ̀ láti ra bóyún kan o. bẹ́ẹ̀ láti ra bóyún kan tó dààmú kó tó bí. ó kúkú lè má jọ pé ṣan àmú má jẹ́ rora. hospital kò ní níye tani kò lè ṣe é bí. wọ́n gbẹ́ lómi dé tíátà ọlọ́run àsìkò tó. ẹ̀jẹ̀ ó tó omi yóò tó ọlọ́run àsìgbé rọ. Yétúndé Àpèkẹ́ ṣe é ní ọmọ bẹ̀wà jí ń wí. àlejò ayé ẹ káàbọ̀ sí ilé wa. ẹ kí káàbọ̀ ilé ire olúwa àdìo. pèmí ṣe àyọ̀lá. Magic finger. ọlọ́run bá ní í ṣe láàríwọ̀ tọrọ Jíbírìlù Alákúnlé jẹ́ ó jẹ́ ògo ọmọ. ọlọ́run bá ní í ṣe láàyè wọ̀ tán. láàríwọ̀ ìlú Alákúnlé jẹ́ ó jẹ́ ògo ọmọ. ọlọ́run bá ní í ṣe láàríwọ̀ tọrọ ọlọ́run bá ní í ṣe lọ́mọ àgbáyé ọlọ́run bá ní í ṣe lógo ìlú wa Jíbírìlù Jíbírìlù ayọ̀ ọlá tó ń jẹ́ pé mí síre Ọlákúnlé Ọpẹ́yẹmí kò ń bá ṣe kánjú kú Tìmílẹ́yìn oyè lámì ọmọ pòfẹ́sọ̀ ọmọ Àlàjánú Adégbóyèga ọmọ Àpèkẹ́ ọmọ Àpèkẹ́ aládìo kò má ṣe kánjú kú ọlọ́run bá ní í ṣe láàyè wọ̀ tán. ọmọ ìyá ìlú Alákúnlé jẹ́ ó jẹ́ ògo ọmọ. èèkàn làwọn tó bí ẹ wọ́n tún jágbolé ńlá èèkàn làwọn tí wọ́n bí ẹ wọ́n wà nínú ìlú ńlá adùn làwọn tó bí ẹ bíi káfíwé yọ pòfẹ́sọ̀ ni bàbá ẹ bàbá olóyè púpọ̀ àtẹ̀mọ́lẹ̀ kọlà làmú kò ṣe fojú kéré mo fọlá bàbá ẹ ò bẹ̀bẹ̀ fọba nílà ò báyé tí wọ́n náà wà ò kó nítumọ̀ kó lápá ò ká má ṣe kábàámọ̀ pé àbí ẹ wá sáyé. ọlọ́run bá ní í ṣe láàyè wọ̀ tán. ọmọ ìyá bẹ́ẹ̀ ni. ìlú Alákúnlé jẹ́ ó jẹ́ ògo ọmọ. akíákí ẹ̀ Àpèkẹ́ ìyá ọlọ́mọ tuntun. ibi tó bá jáde wá rọrùn nígbàgbé wá gbé. kọ́mọ náà máa yàn kú àtàwọn tó bá ń lẹ̀ fún ẹ. ibi tó bá jáde wá rọrùn nígbàgbé wá gbé. Ayínbáyé Túndé Màjó Àpèkẹ́ Ògúntọ́lá ilẹ̀ ọmọ Balógun aya olówó òdòrú ọmọ jíbe pèsèrè ọmọ alájì Ṣáídù Adéyanjú kó pẹ́ ọmọ alájà Fáwùsàtù àwákẹ́ Báríkà Adéyanjú Mọ́nsúràtù ó ní kí ẹ sí ilé aya Kámílì Àzízì ní Kírun Àgùnbẹ́ mú fún ti ọ̀rá ìgbóná alájì ọ̀nà lápọ̀ wọ́n máa ní ń pè é kí Sẹ́límọ́tù ìyá ewé wọ́n ń sọ pé Báríkà Adéyanjú Mariam ìyàwó ní Aisha Bùsúrà ọgbẹ́yìn níbẹ̀ màmá Abúdọ́là Sùlíyàtù Àzízì ikọ̀ ọ̀rá ìtì ní ń ké o akíákí ẹ̀ o akíákí ẹ̀ mọ́mọ́ ìyá ọlọ́mọ tuntun. ibi tó bá jáde wá rọrùn nígbàgbé wá gbé. ẹ bá ń kí pòfẹ́sọ̀ Àlàmúogun àjọ báwo ní ìkókó Báríkà kú àlejò tọmọ tó wọlé wẹ́rẹ́ mo ní kò ní dòkú àtàwọn tó sì bá ń lẹ̀ babolé tó pọ̀ ìjọ ògbó ẹ̀dá ẹ jíjó bẹ́ẹ̀ wá jí ẹ fi jíjó focus ẹgbẹ́ rábà sílẹ̀ tó máa jẹ́ owó ńlá Àlàmú ẹ̀kú kùpọ̀ mo mọ̀ pẹ́ ju yẹn lọ aṣíwájú ọ̀dọ́ àgbà nílùú Ìwó Àlàmúogun àjọ máyégún ilé ogbó ọkọ̀ Kẹ́mi Sùlíyàtù yèyé máyégún bàbá olóyè àgbà Akínfèésù ọkọ̀ Mújídàtù èyí àgbà Akin àtàyè ṣe wà ọkọ̀ Yétúndé Àṣàbí ni mò ń kìyàn yèyé táyé ṣe Ọ̀túnba Fímọ Gbóyè Ọ̀fàṣàyányán Olúọmọ ní gẹ̀gẹ̀ Táyọ̀ Tẹ́rẹ́bílà Jagunmólú Ìkirè Ọ̀túnba Forítajé babolé tó pọ̀ kí n fi yókù sínú náà ṣùgbọ́n wẹ́ẹ́bì yẹ aláwọ̀ ẹ̀bì yẹ àǹkí ẹ Báríkà látòrí bàbá mi Ìṣọ̀lá mi Musiliu balẹ̀ Ògún àjọ Fẹ́mi Ògún àjọ Bọ́lájí Abíọ́dún tó ń jẹ́bi láìnà
Elias Abibu Alalamu Abibu Alalamu ọlá ó ti pè bàbá wọ́n ní kí n pè ẹ́ kí Big Mami ó gbẹ̀yìn Adéwùmí Mọ̀ṣú àtò àti máwù fògùn àjọ títí láyọ̀ ó gbẹ̀yìn Adéyínká Ìyáládé jẹ́ ń wáyé Fatima ayọ́sì ní ń kẹ́ Ọláyínká mi Taofiki Alálàmú kí ẹ Ọláoyè Alíràtú Ọláoyè Alíràtú agogo